ìmọ̀ kí Ramadan tó dé kẹfí máa wípé ní yìí bóyá gan ní fi ń kírun tẹ́lẹ̀ àwọn ilé ìkàn fẹ́ máa projecting táwọn ń ṣe ní wọ́n fẹ́ máa justify kí Ramadan tó dé ẹ̀mí ìlú láàmọ́ ń pèrún fún fájìrì alákọ̀ọ́kọ́ tá pè táìmù lẹ́wọ̀n pá ń pè ṣẹlẹ́ láàkọ́ ìran alákọ̀ọ́kọ́ tá kọ́ ń pè ìta ń pè fún kìí ṣe torí oúnjẹ ìta ń pè fún náà ni pé ẹni tó bá fẹ́ ṣe kìyàmù lẹ́lẹ̀ o pé òru yẹn ti ń lọ o dìde so I expect pé wọ́n ti pèrún alákọ̀ọ́kọ́ gan àwọn yóò ṣetán láti máa jí kó tó bá pèrún ẹlẹ́kẹ̀ẹ́ nígbà tí Ramadan gò sí àbí níbẹ̀ ní sí báyìí pé 25 minutes sígbà tàbí yóò yọ or 30 minutes wọ́n ti kọ́ pèrún alákọ̀ọ́kọ́ ẹgbọ́n mi yé so tó máa pè yẹn ń gbà kàgbóró táìmù yẹn náà lèyàn wá jí rákà méjì lórí kíni rákà mẹ́rin lórí kíni rákà mẹ́fà lórí kíni àbọ̀ wa jẹ̀rin ní táìmù mẹ́rin lókù tí ó tó wá fẹ́ sùn oorun wo ní sùn irọ́ náà ni ọwọ́ ni wọ́n bá ti wá sùn lọ wíwà tó bá jí náà ni àṣùbá ìdẹ́wà sọ fún wọn ni pé ṣé fún ìmáàmù àti gbogbo èrò ẹ̀yìn káwọn náà try rẹ̀ wo gbogbo èèyàn tó bá ti wà ládùúgbò wọ́n bá ti jẹ sàìtàn pẹ̀lú fọ́múlà agége kan sùn wọ́n bá ti wá sùn tán kí mọ́mù náà sùn kí làdáni náà sùn gbogbo náà sùn